Ọlọ́run ni. Bàbá ẹ kúrọ̀lẹ́ o. Símẹ́tò Ayọ̀ ni. Ó kọ yín ní dákọ. Ayé máa kí bàbá lọ. Ìgbọ́nkọ̀ bàbá mo kí yẹn kúrọ̀lẹ́. Àmàlà oyè. Eré gbèjògún ọlọ́jọ́ mu ọdẹ. Eré gbogbo ọlọ́mọjọ́ mu ọdẹ. Ọmọ àláwọ̀ bákànlá dífá. Ẹ̀bọ ní ìjẹ́bọ̀ lọ nílé bàbá wọn. Ẹ ṣé ń jàre bàbá. Ẹ ṣé ń wo. Ẹ kì mí orí mi wú. Bàbá, ẹ bá mi kí Ìjẹ̀ṣà. Ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kẹ́ bá ń kú. Ìjẹ̀ṣà òṣèré onílé obì. Ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká. Ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ẹ̀wẹ̀lẹ̀. Ewu. Bàbá. Ò fún yín lówó. Bàbá máa fún yín lówó. Ẹ kúkú mọ̀ pé tí bàbá tó dòní máa fún yín lówó. Ẹ wò mí dáadáa bàbá. Kí ni nǹkan tí mo bá wá bí gan bàbá? Kí ni iṣẹ́ tí mò ń ṣe? Mo fẹ́ kí bàbá sọ iṣẹ́ tí mò ń ṣe kí gbogbo àgbáyé ó gbọ́. Bàbá tí ń bá yín sọ̀rọ̀ yìí, ó lóun fẹ́ kẹ́ ẹ sọ iṣẹ́ tó ń ṣe. Àwọn ni wọ́n ń gbóhùnsáfẹ́fẹ́. Bàbá, wọ́n ń tọ pinpin. Wọ́n lọ ní sí pépé tọ́. Àṣẹ òun. Wọ́n lọ ní bọ́wọ́ ayé. Àṣẹ òun. Wọ́n ní porogodo nílùú fún ọjọ́. Àṣẹ òun. Wọ́n lọ ní yàwèrè. Àṣẹ òun. Wọ́n lọ́pọlọ tí òun tọ́ ń lò ní dàrú. Àṣẹ. Wọ́n ràn ọ́ ní iṣẹ́ tí a rán kọ ìpakọ̀. Àṣẹ. Wọ́n ní o máa lọ. Àṣẹ. Àṣẹ. Wọ́n ní nǹkan ò ní ṣe ọ́. Àṣẹ. Ẹ ń bọ̀. Àlejò tó dé. Àlejò ti dé sọ̀rọ̀. Nǹkan tí mò ń ṣàlàyé fún gbogbo ẹ̀yin èèyàn. Ṣé bèbí ní ń sọ̀rọ̀? Ẹ̀yin náà máa gbọ́, màá padà bí bàbá léèrè àwọn ọ̀rọ̀ kan o nílùú òyìnbó tẹ́ ẹ lè bá mọ̀ pé kì í ṣe bèbí ní ń sọ̀rọ̀. Tó bá yẹ pé bèbí ní ń sọ̀rọ̀, gbogbo òkú máa fi ti ara wa gbọ́. Bàbá, kíní òrìṣà ńlá ni. Mo ní òrìṣà ńlá ni. Òrìṣà ńlá ni. Tá a bá ní ká pé òrìṣà ńlá. Ẹnìyẹn ń kí yín bàbá, ẹ bá ń juwọ́ sí. Ẹ bá ń juwọ́ sí. Èmi náà juwọ́ sí, èmi náà kí ọ o. Ó kí yín ni o. Láti èmi náà kí ọ o. Ó kí yín ni o. Ẹ bá ń juwọ́. Ọ̀sẹ̀ ìwo lẹ̀ ń sọ, sọ́ọ̀sẹ̀ ti wà níbí àbí ti bòmíì tó jẹ́ àwọn ayédèrú. Kò gbà pé kọ́mọ̀ kó mú bèbí lọ́wọ́, kó máa fọn fèrè orí rẹ̀. Wọn ò bí dá ọ̀sẹ̀ ó lọ rè gba bèbí yóò gé kéékèèké ni. Ọ̀sẹ̀ yìí àwa máa ń sọdún rẹ̀ tá a gbé síta tá a wẹ̀ ẹ́. Tí a wẹ̀ tí gbogbo ayé ó rí báyìí tí wọ́n mọ̀ wípé ní kì í ṣe pé bóyá fẹ́ẹ̀kì. Ọ̀sẹ̀ àtayébáyé àwọn bàbá ńlá bàbá tó ní ni. Yìí sọ̀sẹ̀ èrú o. Tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n mú lọ bí ọ̀sẹ̀ èrú wà ń bẹ́ bí wọ́n daṣọ bò tí wọn ò ní sí. Eléyìí àwa ń sí gúrẹ́lì tàbí mọ́ wò ó sí. Ọ̀sẹ̀ gidi ni o kì í lo bèbí. Gbogbo ọmọ tá a bí nínú lébì tí bàbá tó jẹ́ oníbọ̀ rẹ̀ ti ń ṣe kò gbọ́dọ̀ rí bèbí kí o máa fọn bèbí fèrè yóò gé dànù ni. Ọ̀sẹ̀ tiwa yìí ṣe ní bèbí o. Ọ̀sẹ̀ gidi ni o. Gidi hanran níbo àwa yìí lo fẹ́ẹ̀kì ọ̀sẹ̀ yìí lọ́dọ̀ wa ní àyín. Tí wọ́n bá fẹ́ pé bóyá kìnní tó bá dìgbà ọdún nínú oṣù kọkànlá on 28 tí wọ́n wá wò pẹ̀lú àwọn èèyàn ńláńlá tí wọ́n mọ̀ wá bẹ ọ̀sán ìwà ìsà ayédèrú o. Àwọn kan sọ pé bóyá wọ́n fi páìpù síbẹ̀. Láyé àwa ò ní páìpù o, ó wà kí wọ́n wá sí ká sí kí àgbò kí gbogbo èèyàn ó rí báyìí ni. Bàbá ló ṣe fún bàbá tiwa kì í ṣe pé bóyá fẹ́ẹ̀kì kankan lọ gbà lọ́wọ́ èèyàn. Afẹ́fẹ́ atẹ́gùn àtọ̀dọ̀ Ọlọ́run lè kì í ṣe fẹ́ẹ̀kì. Àwọn kan sọ pé ọmọ kékeré kan ní wọ́n daṣọ bò. Níbo ọmọ kékeré wo? Ọmọ kékeré gan ìdébẹ lẹ́yìn oníbọ̀ rẹ̀ tó jẹ́ ọkọ ti tèmi. Èmi tí mo jẹ́ ìyàwó oníbọ̀ gan mi ìdébẹ̀. Lẹ́yìn tí n bá kàn fẹ́ bá bàbá sọ̀rọ̀ bí n bá lo òkun eré mi bá bàbá sọ̀rọ̀ bí n bá lo òkun eré mi tí n bá lọ ṣe mistake tí n bá dé yóò sọ fọ́kọ mi wípé ní má dọ́dọ̀ ìyàwó rẹ̀ kan tó ṣe leléyìí. Kì í ṣe fẹ́ kí ẹ tọrọ yẹn sọ tẹ́ bá lọ bo. Tí n bá lọ òkun eré mi
tí mo bá ṣe mistake kan tí mo hùwà kan tí ò bá dáa kí náà pẹ̀lú okùn eré mi. tí mo bá lọ sí ìdálẹ̀ tó jìnnà tí mo bá ṣe ajé lọ torí èmi geléwí ọmọ ni mí tí mo bá wá ní mo ṣiṣẹ́ ajé lọ tí n bá débẹ̀ tí mo bá hùwà tí ò bá tẹ́ ọ̀sán ìlọ́rùn kí n tó dé yóò ti sọ fọ́kọ mi ìwà tí mo léwu ni pé ká ní mo bá jẹ́ nìkan tí mo ṣe pé mo ṣe ṣìnà tàbí mo lọ rèé ṣàgò kan pé jẹ́ n fi dán ọkọ mi wò kí n tó dé yóò ti sọ fún wípé ní ìyàwó rẹ torí èmi nìyálé rẹ yóò ti sọ fún wípé ní mọ̀sùnmọ́ o ìyàwó rẹ Símíátù yóò tún dákọ̀ mi pé ó ti lọ hùwà báyìí níbi tó lọ o ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó rẹ sì jọ ṣe pọ̀ ní. tó ti ṣẹlẹ̀ rí. kò sì ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n mo fi dájú yín wípé ní kì í ṣe fẹ́ẹ̀kì ni kì í ṣe pé wọ́n kàn dá sọ bò ó kì í ṣe fẹ́ẹ̀kì àwọn ọmọ wa gbogbo tí wọ́n wà nídàálẹ̀ kò sí ẹni tí bàbá yìí lọ rèé bá wò tètè. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. tó jí ọ̀sán yìí tó bá ti lọ bà wọ́n wò tó bá ti dé yóò pe oníbọ̀ rẹ̀ tó jí ọkọ mi pé mo lọ ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ o àlàáfíà ni gbogbo wọn wà o èyí tó bá sì jẹ́ pé wọ́n fẹ́ fọwọ́ lé lórí tàbí wọ́n fẹ́ hùwà kan níbi tí wọ́n ń gbé fún rẹ̀ ni ó sọ fún oníbọ̀ rẹ̀ pé ó yá ṣiṣẹ́ báyìí náà ní sí ẹni báyìí ó ti ṣẹlẹ̀ rí o ẹ ṣe ní ìgbà tí àwọn ọmọ mi kan wà níbì kan tí àwọn ilé ọkọ ọmọbìnrin yẹn tó jẹ́ ọmọ mi obìnrin àwọn ìyàkọ ẹ̀ wá fẹ́ wípé ní kí wọ́n lè dànù nílé ọkọ ẹ̀ bí bàbá ṣe lọ́nà tó jí ọ̀sán yìí ẹni tó jí oníbọ̀rẹ̀ gòmà kankan tí ṣẹlẹ̀ ìgbà tí mo lọ fúnra rẹ̀ tó dé afẹ́rẹ́ lọ lóòrù dídé tó dé ló wá pe oníbọ̀rẹ̀ wípé mo rí ó yá lọ rèé pọ̀n rèé ṣiṣẹ́ báyìí fún ọmọ ẹ̀ báyìí bídèmí báyìí pé nǹkan báyìí ti fẹ́ ṣẹlẹ̀ o àwọn ìyàkọ ẹ̀ ti fẹ́ gbégbèsẹ̀ ní ọ̀sán yìí ìgbà tá a débẹ̀ àti bá táwọn ìyàkọ rẹ̀ gbogbo wọn ti pé bíríkótó tí wọ́n ní wípé ní ó kò nílé àwọn pé àwọn fẹ́ fẹ́ yàwó mi. ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yìí. torí ìgbà táwọn kan rí àwọn kan ní irọ́ ńlá ni. irọ́ kọ́ o ẹni tó bá fẹ́ dẹ̀jà kó nawọ́ sí wò. bí ìgbó kan nawọ́ sí bí wò. ẹ ṣe pópó òun fẹ́ ṣe nǹkan sí tí ó fi lọ tàbí pé yóò ṣe nǹkan sí oníbọ̀ rẹ̀ bóyá yóò rí bóyá kò ní rí bóyá tí ó sórí ibú bóyá kò ní sórí ibú. a jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ń gbọ́. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tẹ́ ẹ bá ti ṣe tán nìsín ẹ lọ bẹ ní kó níbọ̀ rẹ̀ kó lọ rèé báyìí sí wò. ẹ mọ̀ wẹ̀ tí ìbéèrè gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe dúró yìí. torí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn pátápátá tẹ́ ẹ wà nílẹ̀ àti tẹ́ ẹ wà diaspora mo fẹ́ kẹ́ ẹ rí kinní mo fẹ́ kẹ́ ẹ rí tán ni mo fẹ́ kẹ́ ẹ rí tán torí wípé mo sọ pé mi ò kì í bá èèyàn he ìrà tí ọba lọmọ nú gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń pè mí àwọn kan tiẹ̀ text message wọ́n ní ọ̀sán ìwo ni wọ́n ní ọ̀sán ìtọ́jẹ́ wípé wọ́n kàn pé ẹni yìí ní ń sọ ọ̀rọ̀ yẹn sí ọ̀sán ìyẹn lẹ́nu níbo pé bàbá náà ń sọ ọ̀rọ̀ sọ́sẹ̀ lẹ́nu. yóò tún pé kó dákẹ́ omi ìwà tó ṣe wípé ní tẹ́ ẹ bá débẹ̀ ní ìsìtẹ́ bá lè fẹ́ ṣiṣẹ́ kan oníbọ̀ rẹ̀ kọ́ ni yóò sọ̀sẹ̀ tẹ̀ bá wá ọ̀sẹ̀ gangan ni ó ní òun bọ̀ o yóò lọ ìlú yín yóò lọ bí tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ti fẹ́ ṣẹlẹ̀ tí ó lọ rèé fi afẹ́rẹ́ wò tó bá ti dé ní òpin oníbọ̀ rẹ̀ pé múrí mo ti dé o ó yá bẹ́ẹ̀. ó múrí ni máa ń pè bàbá. múrí ni o múrí ni máa pè é. a ti gbáwó lẹ́yìn tí mọ ọ̀sán yìí mọ́ bàbá ní ọ̀sán yìí. bẹ́ẹ̀ ni o so tá a bá dé ọ̀dọ̀ ọ̀sán yìí sí gbogbo nǹkan tá à ń sọ yóò ti gbọ́. yóò sọ o gbogbo tá à ń wí pátá yìí ni ó sọ gbogbo ète tí àwọn èèyàn yín bá dì ní ìlú èbó gbogbo ẹni bàbá lọ́sàn yóò ti mọ̀. irọ́ ni o. mo fọlọ́ búra mo fi irúnmọlẹ̀ búra. bàbá ẹ máa bọ̀ bàbá ọlọ́sàn ẹ máa bọ̀ bàbá ọlọ́sàn yìí à ń lọ síbi tọ́sàn yẹn wà a máa débẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ṣàlàyé àwọn kan sọ pé ọ̀sán yẹn torí mo ṣàlàyé fáwọn èèyàn àwọn kan ní bèbí ni bàbá àwọn kan ní bèbí ni èmi wá tún jẹ́ kó yí àwọn èèyàn wípé èmi mọ̀ pé kì í ṣe bèbí. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò. mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run tó dá gbogbo irúnmọlẹ̀. èyí tá à ń sọ yìí oore ọ̀fẹ́ tí oníkálukú fẹ́ ní kò ju pé ẹ̀yin tí ẹ wọlé tọ̀ mí wá lọ ṣé bẹ́ẹ̀ rí inú igbó tí mo wà yìí. máa gbé kámẹ́rà sí gbogbo inú ọ̀pọ̀. mo ti rìn káàkiri gbogbo àwọn ìlú lóríṣiríṣi mo lọ sí mo lọ sí Benin mo lọ sí Port Harcourt mo lọ sí Kaduna mo lọ sí Kano mo gbé Èkó mo gbé gbogbo ẹ̀ ṣùgbọ́n irúnmọlẹ̀ sọ fún mi pé ní ọ̀sán yẹn bẹ́ẹ̀ ni ọ̀sán yìí mi sọ fún mi pé mi ò lẹ́tọ̀ọ́ láti gbé láàrin ìlú pẹ̀lú àwọn ènìyàn wọ́n ní ìdọ̀tí pọ̀ láàrin àwọn ènìyàn
iṣẹ́ tí mo fẹ́ ṣe wọn ò ní iṣẹ́ tí wọ́n rán mi wá jẹ́ wọn ò ní jẹ́ kí n jẹ́ ìdí tí mo ṣe wá tẹ̀dó sínú gbóǹbínú ẹni tó rí bá wá ṣàánú tó bá wọnú igbó yìí tọ̀ mí wá tó wá gba oore ọ̀fẹ́ tiẹ̀ ó dúpẹ́ fọlọ́hun ẹni tí ò dẹ̀ wá ó dúpẹ́ fọlọ́hun béèyàn bá pé bèbí là ń lò ní ti wá o. bẹ́ẹ̀ ni ní nǹkan tí mo lajú rí torí bàbá èèrà tèmi èmi ìbáyàn èèrà tí ọba lọmọ nù mo débẹ̀ ṣùgbọ́n a lọ síbẹ̀ báyìí bàbá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n mọ̀ pé òwú ọtẹ́rù àwọn ọmọ ń sọ̀rọ̀ ìwọ̀nba tí wọ́n fi gbogbo ègbò ni wọ́n mú lọ́wọ́ àwọn kan sọ pé ẹna páìpù sókè ni pé ọmọ kan ti sá pamọ́ sókè pé ọmọ yẹn ni wọ́n á fọn fèrè yẹn ni wọ́n á dún sàlẹ̀ sí àwa bàbá a lọ ọbẹ̀ wọ́n fẹ́ kí gbogbo àgbáyé ọmọ pé irúnmọlẹ̀ wà. Ìkànnì Yorùbá Dùn Online TV lèmi ń wò ṣé wọn náà ń wò torí tó ń kọ́ wa ní àṣà àti ìṣe Yorùbá. Kòkòkò láwòrán fàdí tí ń bọ̀ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká. Èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire. Èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. Kẹ́ ẹ subscribe síbẹ̀. Irúnmọlẹ̀ sì wà o irúnmọlẹ̀ sì wà o ó kù láyé tó pọ̀ kan rìn lọ́dọ̀ àwọn tó wà lótìtọ́ àti lódodo kò sí b'Olódùmarè ó ṣe ṣẹ̀dá nǹkan kan a rí ojúlówó rẹ̀ a sì rí èyí tó jẹ́ àfarajọ which means a rí original a dẹ̀ rí àwọn tó jẹ́ fake tàbí tó jẹ́ bí àwọn bíi temporary rẹ̀ lóòótọ́ ló wà ó pọ̀ kan rìn nínú ayé. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé láyé tá a wà yìí irúnmọlẹ̀ sì kù láyé o. bàbá ẹja máa lọ díẹ̀díẹ̀. Ó yá. a lọ síbi tí mo fẹ́ kí àwọn èèyàn yẹn mọ̀ wípé èmi ti pé kí ètò yìí kó lè bá àtẹ̀síwájú dáadáa pé a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra àwọn equipment táwọn fi yaṣẹ́ yìí dáadáa àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ yìí mo wá ń fàsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn Online TV mo ń bẹ̀bẹ̀ ní o mo ń bẹ̀bẹ̀ ní torí wípé tí kì í bá ṣe ọlá yín tí ì bá ṣe ọlá Ọlọ́run nínú ayé yín sí mi níbo ni ìkànnì Yorùbá Dùn Online TV bá wà torí mo máa ń sọ̀rọ̀ kan wípé kàkà tí màá fi lùyàn ní jìbìtì màá yá a tọrọ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́ kámẹ́rà tí a fẹ́ rà yìí àti equipment ẹ̀ wọ́n pè ní 6 million naira ni wọ́n pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè ìkànnì Kọ́lá Aláwọdé ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo ń bẹ̀bẹ̀ ní o fún ìrànlọ́wọ́ equipment yìí mo ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni mo sì mọ̀ wípé Ọlọ́run ó fún yín ṣe. a lọ síbi tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé èmi ti confam èmi ti débẹ̀ o mo ti rí dáadáa ṣùgbọ́n a fẹ́ lọ síbi tọ́sẹ̀ yẹn wà. ẹ jẹ́ ká lọ. à ń lọ bẹ́ẹ̀ mo fẹ́ kó iná yìí lọ́wọ́ káwọn èèyàn rí live and direct pé ọ̀sẹ̀ yẹn wà. ṣé ẹ ṣáà pa àfin lè ti ń bọ̀ báyìí kì í ṣe pé bóyá ẹ bá mi ń lé. bẹ́ẹ̀ni ẹ já ká lọ síbi tọ́sẹ̀ yẹn wà a fẹ́ lọ síbẹ̀. tá a bá wá débi tọ́sẹ̀ yẹn wà bí bèbí wá ní fọn fèrè o. béèyàn ní sí ṣe ní ẹgbẹ́ bá débẹ̀ bí wọ́n rẹ̀ èèyàn tó wà ń bẹ̀ àbí wọ́n rí bèbí tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ máa bọ̀. bọ́ bá jẹ́ fèrè ni kò sí wàhálà kankan. bọ́ bá jẹ́ páìpù ni wọ́n kó síbẹ̀ gbogbo àná lájọ lájú rí. ìkànnì Yorùbá Dùn Online TV ó ń kí gbogbo wa mọ́mọ́ ẹ̀yin náà tẹ̀lé wa o. ìkànnì Yorùbá Dùn Online TV gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti rí wa ó máa bọ̀. ẹ bá mi gbé ọtí tí mo gbé sí wọn lọ́wọ́ yẹn ẹ bá mi gbé ẹ máa bọ̀. mi ò fẹ́ kó dàbí ẹni pé mo sáré wọlé kó má dàbí ẹni pé mo ti tún lọ ṣe bèbí àbí mo lọ ṣe pákéjì kan. Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ni mo ṣe ní kẹ́ máa bọ̀. ibẹ̀ ládé yìí àwa máa tan ná a fẹ́ kí gbogbo àwọn èèyàn orí wa ibẹ̀ ládé yìí. Ilé iṣẹ́ mi ni mo wà yìí
Gbẹ̀ládé mo fẹ́ káwọn èèyàn rí wípé èmi ìbá èèyàn hèèrà tí ọba lọmọ nú tó bá jẹ́ pé bèbí ni fúnra mi ṣe rí ní àkọ́kọ́ wá gan. ní àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé eégún bàbá mi nìyí ọ̀sán ìtawà ń bọ àwọn tí wọ́n ní wá ní wọ́n ní kì í ṣàwàlà ní àtẹ́lẹwọ́ la bálà àmẹni tó kọ́ bàbá bóyá bí làwa gbẹ̀yàn pamọ́ sí ni o bóyá nú ìkòkò tó wà ń bí ọ̀sẹ̀ yìí ló wà níbi tí mo fọwọ́ kẹ́yìn. Àwọn irúnmọlẹ̀ tó tẹ̀lé ní gbogbo wọ̀nyí. Bóyá bí làwa gbẹ̀yàn sí ni o bẹ́yìn kùlé lèèyàn sì wà ní èmi ò mọ̀. Ṣùgbọ́n àwùlẹ̀ bẹ́ẹ̀ nìkan lọ́jọ́ tí mo ti dá wà nínú igbó tí mo wà ń bí mi ò pè yàn. Lọ́jọ́ tí mo ti dá wà nínú igbó tí mo wà ń bí mi ò pè yàn. Ẹni tọ́lọ́run bá rán mi sí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo rìn nínú ayé díẹ̀ nípasẹ̀ ọ̀nà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò ṣẹlẹ̀ tí mi ò ti yà sí wò. Ṣùgbọ́n fúnra àwọn irúnmọlẹ̀ ni ẹ pè mí tí wọ́n sọ fún mi pé kódà ọ̀sẹ̀ yìí tẹ́ ń wò yìí mo ti fìgbà kan fẹ́ gbé kí n lọ tù dànù sínú igbó kí n lọ dà sínú odò. Mo ti kó gbogbo àwọn ìwé oògùn gbogbo àwọn nǹkan lóríṣiríṣi mo ti kó pé kí ni gbogbo wọ̀nyí tí mo fẹ́ lọ kó dànù. Ẹ má jẹ́ n tàn yín mo ní àbúrò kan tó bá yá ẹ mọ̀. Àbúrò mi yìí ló wá bá mi ló dé bá mi ńjọ́ náà tó sọ fún mi pé kódà mi kí ni tẹ́ ẹ fẹ́ dánwò yìí mo ní mi ò tiẹ̀ fẹ́ tẹ̀lé gbogbo ohun tó rí báyìí mọ́. Àbúrò mi ni ló wá ní òun ó yọ̀ǹda ilé kan fún mi lọ́dọ̀ òun kí n gbé nǹkan yìí sí ó lè dọjọ́ ọ̀la nǹkan yìí tó lè wúlò. Mo ní kò tiẹ̀ wù mí láti ṣe mọ́. Àbúrò mi wá ní tó bá rí bẹ́ẹ̀ kí n dákun kí n gbé sóun lọ́dọ̀. Mo wá lọ gbé nǹkan yìí ọ̀sẹ̀ yìí mi mo lọ gbé sínú ilé rẹ̀. Mo kó gbogbo ìwé tí mo fi ṣoògùn mo kó sí lọ́dọ̀. Mo ní mo ti gba ẹ̀sìn Islam pé mi ò ṣe mọ́. Mo lọ títí mi ò rọ́nà lọ. Mo jà títí mi ò rọ́nà yà. Mi ò ríbi lọ. Àwọn tí ẹ jẹ́ ẹlẹ́sìn Islam yìí tọ́lọ́run tó lò fún mi àwọn ní tó wá sọ fún mi pé èmi ń kọ́. Wọ́n ti sọ fáwọn pé ìkókó ń bẹ ní ìdílé wa o tó jẹ́ àjogúnbá fún mi tó jẹ́ mi ni mo ní tí mo gbọ́dọ̀ lọ jókòó tì. Láì bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní màá bu èèpẹ̀ ilẹ̀ run mú wò bóyá yóò lè ṣe é jẹ nígbà tí ọwọ́ ìyà bá tẹ olódì mi. Eyín ló mú mi padà síbi tí mo wà lónìí láì bá ṣe bẹ́ẹ̀ mi bá ti padà. Ọ̀dọ̀ àbúrò mi ni mo yẹ̀ṣẹ̀ wá padà lọ. Dákun ṣé wọn náà ò tí ì gbé kinní ìjùnù. Olówó sọ mi pé òun ò gbé jùnù o. Ó wà ní yàrá tí mo gbé sí. Gbà náà ni mo tó wá tó lọ ṣètùtù fún. Ni mo wá sọ fún làwọn àjọ dá méjì ńlẹ́ o. Ìyà ń jẹ mí mi ò mọ bí mo ṣe fẹ́ rìn. Tí ìyà yìí bá sì tún rìn mí lára mi tí mi ò mọ bí mo ṣe fẹ́ ṣayé mi. Má padà lọ tù ọ́ dànù mi ò kọ̀kẹ́ mi àtèmi àti ẹ̀ ó jọ bọ́. Èyí ló wá jẹ́ òye mi pé tó bá ṣe jíjẹ múmu nínú ayé àti ìwọ̀nba tí mo fẹ́ jẹ́ láyé òun ó tẹ̀lé mi. N tó sọ mí di bàbá ọlọ́sàn ìdàárọ̀ yìí nìyẹn tí mo ṣe kúkú wá fẹ́ kan jókòó tì. Ó ṣe jẹ́ nìyẹn o. Bàbá wa rẹ́ nìkan tí ń pẹ́ bèbí ni èèyàn kan náà gbé síbì kan ìyẹn ò kàn mí mi ò pè yan o. Mi ò pé kẹ́nikẹ́ni ó wà. Kódà
àsìkò ń bọ̀ tí mo fẹ́ gbé pamọ́, mo ti fìgbà kan gbé pamọ́. Ìtọ́ bá rú mi lójú fúnra mi lèmi mọ̀ lọ bá tí lọ bi léèrè tó bá ti ṣàlàyé fún mi máa kúrò lọ́dọ̀ rẹ̀. Mi ò ń gbé yọjú síyàn. Bó ṣe wà yìí mo ti gbé cross border. Mo dé Ìfọ̀yín, Ìgọ̀lọ̀, Bánigbé, Alákàrà, Pọ̀dúnúfẹ̀, Lómẹ̀, ẹnu Kútọ̀nù ni mi ò wọ̀. Bẹ́ẹ̀ ni mo gbé dé Albate Hotel ní Ìfọ̀yín, Alákàrà níbi iwájú Ìfọ̀yín bí gbogbo ọbẹ̀ yẹn ni mo dé kó tó di pé mo padà wálé. Mo ń gbé ọ̀sẹ̀ yìí tèmi rìn ní kò síbi tí mi ì lè gbé dé, àmọ́ báyìí mi ò lè gbé lọ síbi kankan torí kíni èló lọ fẹ́ fún mi. Kọ́ lè gbà mí gbọ́ pọ̀sẹ̀ yìí wà, mọ́ gbà mí gbọ́. Dúró lè rẹ̀ ń wò pé ọ́. Ìwọ tó o bá mọ̀ pé ó kù pé o fẹ́ ṣe nínú ìfìdò ìwọ̀nba àwọn tó kù tí màá jíṣẹ́ fún nínú ayé ìlókù tí mò ń retí. Kì í ṣe pé mo fẹ́ káwọn èèyàn kan wá èèyàn kó mọ̀ àgbówó rimbiti kan fún mi, mi ò nídìí owó anybody. Mo ti gbọ́ mọ́tò rí, mo ti kọ́lé, mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, mo ti bímọ, mo níyàwó, mo ń jẹun àsìkò, mo ń fáìn, mo ń ṣe bó ṣe wù mí. Ìwà gbówó kan fún mi, ṣé kí n lè lọ ìlú òyìnbó? Kí ni wàá lọ sọ́dọ̀ òyìnbó? Òyìnbó náà wá sọ́dọ̀ mi. Mo fi Ọlọ́run ìmọ́lẹ̀ ayé àti gbogbo ìgbà irun mọ̀lẹ́búra ìbẹ́ lọ́hùn kí n lọ ìlú òyìnbó. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò. Pé kí n lè lówó kan ràbàǹdẹ̀ ṣé mọ́tò? Bí màá gun mọ́tò láyé ṣé ní wọ mọ́tò lẹ́sẹ̀ títì ni? Mo ti kọ́lé tí mo fẹ́ máa gbé. Ẹsẹ̀ mẹ́fà ní ń sùn nínú yàrá mi. At least mo ti ní ojúlé méjìdínlógún níbi tí mo wà yìí yàtọ̀ síbi tí mo kọ́ sílùú mi. Ẹsẹ̀ mẹ́fà péré ni mo fẹ́ sùn ńbẹ̀. Ọ̀sán yìí náà ipasẹ̀ rẹ̀ náà lẹ́tẹ̀ fi ṣe gbogbo ẹ̀. Ipasẹ̀ ọ̀sán yìí náà lẹ́ fi ṣe gbogbo ẹ̀. Ìṣe nǹkan kan mi rí láyé mi. Lóko. Mi lóko, mi lódò, mi ní nǹkan kan. Inú igbó tí mo wà tẹ́ ń wò mí ẹnu pé mo máa ń ṣọdẹ torọ́ dẹ ni bàbá mi o. Mo ń ṣọdẹ, mo sì joyè lábẹ́ àsíá bàbá wa Ọ̀dúndún ọba Sọ̀lúdẹ̀rọ̀ bàbá dáadáa. Ọ̀dọ̀ bàbá ni mo ti kúrò ní ìsìn. Mo joyè o. Ṣùgbọ́n pé bóyá mi lóko, mi ní kòkó, mi lóbì, mi ní nǹkan kan. Mo sì ń jẹ, mo sì ń live. Mo sì bí ọmọ. Mo bí ọmọ tó yẹ kéèyàn ò bí láyé tá a pé èèyàn bímọ bẹ́ẹ̀ ni. Mo sì níyàwó. Ṣùgbọ́n pé ẹnìkan ká lè gbé 10 million wá fún ni, ká lè gbé 5 million no, gbówó ẹ̀ sọ́wọ́. Ìṣòro rẹ àti ìnira rẹ ò ní ọgbẹ́ wá bọ́lọ̀ ń bá yìí sọ bẹ́ẹ̀. Pé kí n lè pẹ́ bọ́ ọba gbọ́ bí ìrànlọ́wọ́ máa ń bẹ tí Ọlọ́run bá fẹ́ pé kí n ṣe fún ọ. Ó parí. Mẹkáníìkì ó kàn máa fẹnu wèrè pé irun mọlẹ̀. Wọ́n mọ̀ fẹnu wèrè pé irun mọlẹ̀ o. Irun mọlẹ̀ ń bẹ o. Irun mọlẹ̀ ń bẹ o. Agbára ń bẹ. Agbára ń bẹ. Bẹ́ẹ̀ ni bí ìtàtijọ́. Báíbù ní bí ó ti wà ní àtètèkọ́ṣe ó ní ló ń bẹ ní ìsinsìnyí. Ó ní bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo. Ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Mo mọ Bible from Genesis to Revelation. Bẹ́ẹ̀ ni mo sì mọ Quran from Alif to Bakara. Bàbá rẹ̀ ni tó lòun bá fẹ́ bá mi pò ó wá kájọ jókòó bá ṣe jọ jókòó kájọ máa pò. Mi ò nídìí láti sí Quran kí n tó bá yẹn sọ̀rọ̀. Mi ò sì nídìí láti sí Bible kí n tó bá yẹn sọ̀rọ̀. Bàbá rẹ̀ ni tó ní òun lè pé kí ni ń sọ ẹni kó wá kájọ wá jókòó. Inú gbọ́n níbí ni mo wà. Báyìí pé mo bá jẹ́ nìkan tó fẹ́ máa lọ gbájú ẹ̀ àbí máa gbáyàn lójú ni. Kí ló dé? Owó tí mo lè fi gbalé lọ́wọ́ l'Àbújá ń bẹ lọ́wọ́ mi. Owó tí mo lè fi gbalé l'Àbújá ń bẹ lọ́wọ́ mi. Èyí tí mo lè fi gbalé l'Èkó ń bẹ lọ́wọ́ mi. Èyí tí mo lè fi gbalé Port Harcourt ń bẹ lọ́wọ́ mi.
ṣùgbọ́n mi ò fẹ́ kẹ́nìkẹ́ni ó fi mí yí ìpẹ̀ mi ò sì fẹ́ fàwọn irúnmọlẹ̀ yí ìpẹ̀ ìdí tí mo ṣe jókòó sínú gbónú ẹni tọ́lọ̀ ń bá wá pé òun fẹ́ gbàlà látàrí ọ̀rọ̀ mi kó wá bó bá dé bó bá rí òdodo báìbù ní ìwọ ó mọ òdodo òdodo yóò sì ṣe kí ni yóò sì mú ọ lára dá. mo wà lọ́dọ̀ bàbá ọlọ́sàn yìí mo wà ní ọ̀dọ̀ bàbá ọlọ́sàn yìí torí arábìnrin kan tiẹ̀ ń wò wá live and direct láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá wò ó ní òun wò wá live and direct láti orílẹ̀-èdè Amẹ́ríkà ọmọ yín ó ń juwọ́ sí ń kọ̀ mọ̀ yín rárá. ilé mi náà juwọ́ sí ọ. kọ̀ mọ̀ yín rárá ó ń wò wá live and direct láti orílẹ̀-èdè Amẹ́ríkà. bàbá tẹ́ ẹ bá wò dáadáa ẹ jẹ́ ká bi kínní léèrè torí kínní yìí aráyé rọrùn ni ó rìnrìn àjà wá lọ. bẹ́ẹ̀ ni bàbá ẹ bá wa pé bàbá ká mọ̀ pé kì í ṣe fèrè ní bẹ́ńbẹ́ kì í ṣe páìpù kì í ṣe bèbí kì í sọmọ kan lẹ́dá sọ́bò. ó dá irúnmọlẹ̀ oògùn bàbá mi àgbàlagbà mo mọ̀ kí yín o bàbá mi àgbàlagbà àmín àwíṣẹ́. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò ń ṣe bèbí ní bàbá kí n fi ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ̀. ẹ fẹ́ kí wọ́n máa gbọ́ yẹn dáadáa kí ẹ ti gbọ́. ẹni mo kú àtótónu látàárọ̀. kí n mọ́ làágùn dènà. ó ti wà látẹ̀tẹ̀ kọ́ sẹ́nu. ṣé ẹ ti ń gbọ́ báyìí màmá. bàbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá rí òdodo wọn ò ní gbà pé àwọn rí òdodo. ẹni àánú yóò nù dandan ẹni irọ́ yóò bá irọ́ lọ. Bàbá mi yìí ń jẹ́ yín ní gbèdégbèjọ. Tí ìbá ṣe pé ẹ bọ̀wọ̀ fún mi, ẹ bá ti dá mi ló mọ̀ kí ló dé kí ni mo ṣe. Ayé ń wádìí tóótóó nù. Bàbá kò dùn yín fún wọn. Wọ́n wádìí gbogbo àwọn irúnmọlẹ̀ tí ń wáyé pátá. Wọ́n wádìí àwọn òjíṣẹ́ Ọlọ́run lábala kínní, lábala kejì, lábala kẹta. Bàbá wọ́n wádìí Ọ̀rúnmìlà para Àgbọnmìrègún. Bàbá aláṣọ funfun afúnni nígbà fáìní òṣó ẹnìkan dígbẹ́ ẹni arúgbó ọjọ́ àdàgbàmọ́ pààrọ̀ oyè. Bàbá wọ́n wádìí àgbàlagbà. Bàbá kí n fi wọ́n lẹ̀ ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́. Àjọ máa ṣayé yìí ni. Bàbá ẹ ń bọ̀ ẹ lálejò. Bàbá mo kí yín o. Bàbá. Bàbá ẹ lálejò. Ṣé ẹ ti gbọ́ báyìí gbogbo ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé bèbí náà gbé síbẹ̀. Ó ní nǹkan kan ti dé sọ́dọ̀ rẹ̀ báwọn.
irúnmọlẹ̀ kan míì tó ti dọ́dọ̀ rẹ̀ báwọn ó lòun lálejò. irúnmọlẹ̀ míì tún ti dé sọ́dọ̀ Bẹ́ẹ̀ni. bàbá ó lòun lálejò. Bẹ́ẹ̀ni ẹ dákun ẹ bá ń bu ọtí kí n mú. Ìpọ̀ngbọ́n yín lọ. ọ̀rọ̀ tí bàbá sọ tí ọ̀sán yìí sọ ó ṣẹlẹ̀ nínú ilé bàbá tí wọ́n ti bí èmi. Màmá ẹ máa lọ síbẹ̀ yẹn ẹ máa lọ síbẹ̀ yẹn ẹ máa lọ síbẹ̀ yẹn. Torí mo fẹ́ jẹ́ kí kinní yìí mo fẹ́ tẹ ìmọ́lẹ̀ gidi sí ni ẹ máa sọ̀rọ̀ yín agbé kámẹ́rà yẹn sókè ẹ máa wọlé. sẹ́rí ọ̀rọ̀ tí ọ̀sán yìí sọ yìí ó ṣẹlẹ̀ sí a nínú ilé bàbá mi. Ṣàngó pọ́nbélé ni bàbá tó bí èmi. Bẹ́ẹ̀ni. tó ṣe wípé níbi kò ṣe wà Ṣàngó ọmọ Ṣàngó èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó bá tún yá nìsín ìyẹn tó máa dóṣù Ṣàngó tèmi náà tó máa ṣiṣẹ́ tí máa jíṣẹ́ Ṣàngó. kí ni mo fẹ́ fàyọ ni pé irú nǹkan tí bàbá sọ pé wọ́n fẹ́ tú ìdí fífìfín wò wọ́n ti ṣẹlẹ̀ rí nínú ilé wa nígbà tí bàbá àti ìyá tí wọ́n fi jẹ adóṣù nígbà tó wà láyé wọ́n wá gbé igbá Ṣàngó irú lẹ̀kẹ́ mi mẹ́rin ló wà bẹ́ẹ̀ lẹ́kẹ̀rẹ́ Ìkírun lèmi àwọn onílé òbí ọmọ agbóyòsóge Ìkírun ni mí wọ́n wá mẹ́rin ẹ̀kẹ́ mi ló wà ní odò Ṣàngó bí odò ìdí òjé ìjókòó lérí odò ìyá àgbọ̀dọ̀ jókòó lérí ẹ̀ wọ́n wá gbé wọ́n wá ní pé àwọn kan wá nígbà náà wọ́n wá bá a sí ọdún Ṣàngó wọ́n wá fẹ́ wá ìdí fífin kókó Ṣàngó yẹn wọ́n wá rán ọmọ iléèwé kan pé kó lọ rèé gbé odò Ṣàngó ń wá ó wá lọ rèé jí odò Ṣàngó gbé ó wá lọ gbé fún àwọn òyìnbó àwọn ni wọ́n rà á wọ́n wá ra odò Ṣàngó yẹn ní ìgbà tí wọ́n fi dé ilẹ̀ òyìnbó àti ẹni tó rà àtẹni tó ṣe ara sápa wọn ni. Ṣàngó pa wọ́n. Ṣàngó sápa wọn. ẹ lọ béèrè wò ní ìgboro Òkìrun Àgùnbẹ́ ẹni ẹ lọ ilé amọ́là. ọmọ ilé amọ́là lèmi ọmọ ẹni Ṣàngó pọ́nbélé ni a. ilé amọ́là là ń lọ. Ṣàngó ló bí mi èmi tó ṣe wáyé. ìlà Ṣàngó lẹ́ ń wò lẹ́ẹ̀kẹrẹ. irú odó báyìí ni wọ́n gbé wọ́n wá gbé àwọn òyìnbó ni wọ́n wá bá jíjó bàtà Ṣàngó wọ́n láìkì bàtà bí wọ́n ṣe wá jíjó yẹn tán wọ́n wá rí kinní wọ́n wá wò pé ní ṣé odó yìí tí ènìyàn bá lè tà fáwọn owó wá ti ranjú mọ́ ọmọ inú ilé wa kan ó ṣe gbénu ló bá tà fún wọn bí àwọn oníṣàngó bí gbogbo wọn ṣe dìde nu bí wọ́n ṣe rán Ṣàngó ńgbà tí èdè ibi tí ń lọ Ṣàngó pa ọmọ tí ó gbé Ṣàngó pa odó òun ò mọ̀gbà tó padà sínú ilé ó padà odó ń bẹ nínú ilé ní ìsìn yàárọ̀ ìbá ti ń sọ̀rọ̀ yìí ó wà ń bẹ bẹ́ẹ̀ ni àti ṣẹ̀kẹ̀rẹ̀rẹ̀ ni o àtodó ni o ẹ wá worun nǹkan bẹ́ẹ̀ sẹ́mọ̀ bàbá ti rí náà rí ọ̀sẹ̀ ti rí náà rí nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ wá ìdí fífi kókò ni wọn ò sì lè rí ìdí ayé wọn ò lè rí o wọ́n kàn tanra wọn ni ẹni bá bí kan tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni bá mọ̀ pé òun ní agbára kan tó fẹ́ ṣe kó tọwọ́ sí wò yóò fi kọ̀nfàmù hàn o kó tọwọ́ sí wò kó wò wípé mo ti dé. bàbá o wọn ò lè ra fẹ́fẹ́ mú. wọn ò lè ra fẹ́fẹ́ mú. ó bọ̀ sọ̀rọ̀ ó sọ lé ọ̀rọ̀ tí mo sọ ìní wọ́n sọ pé. ń sọ̀rọ̀ lọ́wọ́ inú ilé ló wà. ọ̀rọ̀ tí mo sọ nísìn ìní wọ́n dá mi lóhùn pé wọn ò lè rí afẹ́fẹ́ mú wọ́n kàn ń ṣeré náà ti mọ̀. bàbá wọ́n bá yín sọ̀rọ̀ ni. èmi ni mo ń bá yín sọ̀rọ̀ bàbá. ó lóun gbọ́. àwọn èèyàn àwọn ló sọ fún mi wípé irọ́ ni pé kì í sẹ́yìn pé kì í ṣe irúnmọlẹ̀ ló wà ńbẹ̀ wọ́n ní bèbí ni. bàbá bí ẹ bá ní bèbí ni ká pé kí wọ́n wá kẹjọ fojú ríra yín ó wá wo bèbí bàbá kí n má máa jiyàn mọ́ èmi ò gbọ́n jiyàn tẹ́lẹ̀ àwọn olóòtú ni wọ́n wà ẹ̀wọ̀ ọdún tèmi yìí ti wà ó tójọ́ mẹ́ta èmi yìí ti wà báyìí tẹ́ tí mo ti ń báyìí sọ̀rọ̀ báyìí tá a ti jọ wà yóò tiẹ̀ tó dò ó ta 50 ọdún. ó ti tó 50 ọdún tá a ti jọ wà bàbá. bàbá ó ti lé ní 50 years tẹ́ ti jọ wà. bàbá tẹ́ bá wà mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ kó yí àwọn èèyàn pé ẹ kì í ṣe bèbí.
o ó ní kílẹ̀ tó fẹ́ kóun ó sọ. bàbá ohun tí mo fẹ́ yẹ kẹ́ ẹ sọ rèé lórí ètò tá à ń ṣe yìí tí gbogbo àwọn èèyàn ń wò wá káàkiri gbogbo àgbáláyé ẹ bá mi sọ fún wọn wípé irúnmọlẹ̀ wà. bàbá gbogbo èèyàn tó bá ti lóògùn òtẹ́rù ìwọ̀nba tí ó fi tanná ló mú. ẹni tó bá ń perú mọlẹ̀ nírọ́ ó ṣe tán tí ó parẹ́ ni. bàbá yèmí ò pè yín nírọ́ o. bàbá gbogbo ayé ló mọ̀ pé kù ọ́ ní Ifá. bàbá ọ̀gbẹ̀rì tó bá fojú èkó ọwọ́ Ọ̀rúnmìlà Ifá ò pàlúwà rẹ̀. bàbá àwọn kan bẹ nílùú òyìnbó tó jẹ́ obìnrin ṣé ń gbọ́ mi àwọn kan bẹ nílùú òyìnbó tó jẹ́ ọkùnrin ṣé ń gbọ́ mi bàbá àwọn ọmọdé tí wọn mọ nǹkan kan náà wà nílùú òyìnbó tó sì wà Nàìjíríà tó wá rò wípé bẹ́ẹ̀ ṣe wà yẹn wọ́n rò pé onírọ́ ni yín ẹ bá ń bá wọn sọ̀rọ̀. bàbá Yorùbá technology lágbára. tó ká fi wọ́n lẹ̀ ẹni ìparun oníṣàlẹ̀ ìparun ẹni tí ó bá sí ìlà oníṣàlẹ̀ ìlà. bàbá láti jọ́ta láyé ti dáyé irọ́ ti wà òdodo sì wà. bàbá ń fi ìsàní ẹ má bínú ẹ dápọ̀ mo fẹ́ káwọn èèyàn ó mọ̀ pé torí èmi lèmi ń fi ìsàn wájú yín ẹ máa sọ̀rọ̀ ọtí èmi ń fi ìsàní. mo fọ̀rọ̀ yìí mu tábà gbẹrẹwu mo fọ̀rọ̀ yìí mu tábà gbẹrẹwu èyí tí mu tábà ni àmín àṣẹ àṣẹ yóò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni. bàbá ẹ kúrọ̀lẹ́ o. bàbá ẹ kúrọ̀lẹ́ o. Sinmi Ato Ayọ̀ ni. ó kọ yín ní dákọ ẹ máa kí bàbá lọ. bàbá mo kí yẹn kúrọ̀lẹ́.